Yes. Yes, sir. Orúkọ yín àti ìtẹ̀ tiwa. Èmi ni Gàníyàtò Ògúndèjì Láti láti ọ̀rẹ́ méjì. ọ̀rẹ́ méjì ń bàdàn. Kí ló ṣẹlẹ̀? Ọmọ mi ni àrí nínú ilé o. Àwánátù Ògúndèjì. Nígbà tí wọ́n ń wá káàkiri, ó wá jẹ́wọ́ fún ọ̀rẹ́ rẹ̀. Nígbà tá à ń dáhùn káàkiri, ọ̀rẹ́ tó wá jẹ́wọ́ fún wa pè wá pé ó ti ní kò mọ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n nítorí sọ fún òní pé ìyá àbejì tó ń gbọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àbúrò bàbá rẹ̀ ó tó dọ́dọ̀ mi. Ó ní ìyá àbejì yẹn pè mí nínú oṣù kejì lọ́dún tó lọ pé ẹni tó pè mí ìbẹ̀rù òun sá lóòótọ́ sì ní ìyá àbejì pè mí ní oṣù kejì lọ́dún tó lọ. Mo bá gbé sẹ́ẹ̀tì mo bá di pé ọkùnrin ní sọ̀rọ̀ òun béèrè àwa náà tó mo ní láti wo mo sá ń lọ ìyá rẹ̀ ìyá àbejì bá gba sẹ́ẹ̀tì lọ́wọ́ ọkùnrin bá bá mi sọ̀rọ̀ pé ẹ̀ ló ìyá àwa náà òun lòun fún nọ́mbà rẹ̀ wọ́n fẹ́ ṣe é lóore ni mo gbéra ó dọ́dọ̀ àwọn fámìlì wa nǹkan tí àbèjì wí ni wọ́n ní kí mọ̀jẹ̀ kọ́ mọ́ ọ jáde pé ńgbà tó ti kúrò lọ́dọ̀ rẹ̀ bóyá ó ti ní máa ń fẹ̀ǹdì ní bóyá ẹ̀bọ́n fẹ̀ǹdì ń bẹ́ẹ̀ ni pé ká sì mọ̀jẹ̀ ó lo sẹ́ẹ̀tì ńgbà sáà dínú oṣù keje yìí. Mo ń bọ̀ mọ́. tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́ ní owó alátẹ tó ń tatẹ́ ní. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sá o. Ẹ bá ń sọ̀rọ̀ sí kinní yẹn. Ẹ káalẹ́ sá o. Orúkọ yín àti ìtẹ̀ tiwa. Èmi ni Gàníyàtò Ògúndèjì Láti ọ̀rẹ́ méjì. ó yá ẹ bá ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gan. Ọmọ mi ní rí láti ní on the 7 o oṣù keje ọdún yìí. Bí tá a ti wá ń ṣe wàhálà tá à ń wá káàkiri ọ̀rẹ́ rẹ̀ tó wá jẹ́wọ́ fún wa pè wá yí pé ó ti sọ fún yí pé ẹni tó pe màmá òun nínú oṣù kejìlá ọdún tó lọ wípé ibẹ̀ lòun lọ o lóòótọ́ sì ni ìyá àbejì tí ń gbọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pè mí nínú oṣù kejìlá ọdún tó lọ ọkùnrin ló gbé sẹ́ẹ̀tì mo wá ń yọ ọ́ lẹ́nu pé tábò ló ṣe mọ̀ mí bòlù ta ló fún ọ nọ́mbà mi kí ló dé kí ló ń wọ ọmọ mi sí ó ní àwa náà ló ń fẹ́ bá sọ̀rọ̀ ìyá àbejì sì gba sẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ pàkí ọba ní ìyá àwa náà lòun fún nọ́mbà rẹ̀ ó lòun fún nọ́mbà rẹ̀ wọ́n fẹ́ ṣe é lóore ni mo bá lọ kébé lọ́dọ̀ àwọn fámìlì gbogbo ẹbí wa wọ́n ní ká má jọ mọ́ ó lo sẹ́ẹ̀tì mọ̀ pé bóyá ó ti ní boyfriend níbi tó wà tẹ́lẹ̀ ẹni tó ń gbé àṣàjì olùkọ́ sì mọ́ fún láyè láti kọ́ sàfilé ní iṣẹ́ lọ́wọ́ mo ní bó ṣe jẹ́nu mo ní ìwà àgbà ọ̀dọ̀ ìyá àbejì lọ bọ́ máa ń ṣe ṣàlàyé fún mi bá gbọ́dọ̀ ìyá àbejì lọ ní olódó lọ́dàn nígbà àmọ́ dọ́dọ̀ ìyá àbejì àwa náà la rí o wọ́n láwọn rí níjọ́ Tuesday tọ́lọ̀ wọ́n ní bó ṣe kí àwọn náà ló ti lọ mo ní à ń wá o àárí o mo ní ṣùgbọ́n tó sọ kó tó kù lé fọ́rẹ̀ rẹ̀ ni pé ẹ̀ ń pẹ́ pè mí ní oṣù kejìlá ọkùnrin ló gbé ẹ sì gba sẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ pé ẹ̀yin lẹ fún nọ́mbà mi mo ní ẹ mú mi lọ ilé ọkùnrin bá ṣe pé ilé ọkùnrin ni ó bá fẹ́ lọ mo ní ẹ fún mi ẹ jẹ́ ká jọ lọ sílé ọkùnrin ká sàmọ́ ibi tó wà ìyá àbejì lòun ọmọ ọkùnrin tó ń fún nọ́mbà ṣe bọ́ wá wọ́n mọ́jọ́ ṣeré ni wọ́n jọ mọ́ ṣàwàdà ni ilé ibi tí ń gbé wọ́n ti wó olólódó wọ́n ti fi kọ́ ṣọ́ọ̀bù àwọn èèyàn ní ìyá àbejì ẹ̀ mọ èèyàn lẹ fún nọ́mbà ọmọ tó ti kúrò lọ́dọ̀ yín wọ́n bá ní nǹkan lọ wọ́n lọ́dún wọn lọ yàdọ̀ ìyá olóyè náà ìyá àmọ̀tẹ́ wọ́n lọ yabẹ̀ wọ́n ní kí n ká lọ àtúngbò agbéra látọ̀dà tó ń wó lódó ńgbà tá a dó lódó a ṣe ń bọ̀ báyà kan pàdé àmọ̀kẹ́ lójú ọ̀nà ni àmọ̀kẹ́ àyàwó náà la máa ń wà àwọn ló fi nọ́mbà kan pè ńlànà ọba bá wa wo nọ́mbà yẹn ó wo nọ́mbà ọ̀lọ́ ńgbò ó pè abá ní kó ń sùn lọ́dọ̀ ìyá rẹ̀ abá dọ́dọ̀ ìyá rẹ̀ ní ìyá olóyè tí ń ta èlùbọ́ ní olódó ìyá olóyè bá ní àwa náà ò lè sọnù ọmọ àdúgbò yìí ni bíbí ló gbé dàgbà ẹ mọ lọ jàre mo bá sì wálé nígbà tó bí ijọ́ kẹta tí ń rí mo tún padà lọ bó o ní àwọn nọ́mbà tẹ́gbọ́n ní nọ́mbà ọ̀lọ́ mo ní dání ẹ̀fẹ́ mi náà nọ́mbà torí wọn fẹ́ fún mi nọ́mbà túláàsì mo fi gba nọ́mbà lọ́wọ́ wọn wọ́n bá sá fún mi ní nọ́mbà nígbà tí mo délé tí mo pe nọ́mbà haúsá ló gbé mo tún padà lọ ọ̀dọ̀ wọn mo ní haúsá ní mọ̀ ní lọ́mọ̀ gbé nọ́mbà tẹ́ fún mi wọ́n ní kí n bọ́n lọ àwọn náà tún àwọn náà mọ̀ tíra rẹ̀ nígbà òdíjọ́ kejì tí mo kú bẹ́ẹ̀ wọ́n bá pè mí pé
wọ́n ti nọ́mbà ti lọ o àwa náà ti gbé sẹ́ẹ̀tì o àwọn wá gbóhùn ìyá kan tí ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé àwọn wá ní kó gbé sẹ́ẹ̀tì fún ìyá òun wọ́n wá gbé sẹ́ẹ̀tì fún ìyá bá di ìyá ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀dọ̀ àwọn làwọn náà wà ìgbà tí àwọn ti ọ̀nà dé ọ̀nà làwọn mọ̀lẹ́ làwọn bá wà náà pẹ̀lú ọmọ àwọn nù ilé àwọn ti ẹ̀sẹ̀ wádìí ẹni tó ní táwọn ò mú lọ ilé rẹ̀ ni ẹ̀yìn ìyá tẹ́ ń bá àwọn sọ̀rọ̀ bó lè ṣe jẹ́ sí i ó lóun sọ yí pé àbúrò ìyá rẹ̀ ni òun kí n mọ̀ jẹ́ ní ó kúrò lórí sẹ́ẹ̀tì mi òun ní ẹ sábà ń fọ́n nọ́mbà mi ẹ bá ń sẹ́ǹdì nọ́mbà mi sí ẹ ó ní agbowó ń bẹ̀ náà ni mo ní agbowó ẹ bá ń sẹ́ǹdì nọ́mbà mi sí wọn kí wọ́n pè mí ọba jágbe mọ́ mi ó ní kí n mọ̀ jẹ́ ní ó kúrò lórí sẹ́ẹ̀tì mi o pé a jọ lọ sí ibẹ̀ lọ mú ọmọ ni òun ó pè mí o mo bá tún lọ inú fámìlì wa pé a ti rọ́mọ o ìyá olóyè ti bẹ́ẹ̀ tó wí báyìí ìyá olóyè náà sì ni ọ̀rẹ́ ìyá rẹ̀ ni ọ̀rẹ́ àbúrò bàbá rẹ̀ tí ń gbọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó mú mi tí ó fún ní nọ́mbà mi ọ̀rẹ́ ẹni yẹn ni mo bá tún yọ̀ lọ bàbá rẹ̀ bá ní kí n máa pe nọ́mbà ìyá olóyè káwọn ó kí ọkùnrin ló gbé wọ́n ní rọ́ọ̀gì nọ́mbà gbọ́kejì má tún kọrí olódó gba mo tún dé olódó ìyá ẹmọ̀ sẹ́hùn mo dúpẹ́ àti ẹ̀fẹ́ kí ní ọkùnrin ló tún gbé sẹ́ẹ̀tì ó ní kèsì sẹ́ẹ̀tì tó ń fi pè mí o kèsì sẹ́ẹ̀tì tó ń fi pè mí pé ní sẹ́ẹ̀tì ń wà dáadáa bóyá nẹ́tíwọ́ọ̀kì ló gbé nọ́mbà ẹlòmíì wà mú ní eyín ò tiẹ̀ ṣe bó o lẹ́sẹ̀ bá yanjú rẹ̀ sí wọ́n ní sáwà náà tí ì pè yín ni mo ní ṣe bẹ́ẹ̀ yín lẹ ní ẹ bá ń fún wọn nọ́mbà wa náà mọ nọ́mbà mi mo ní dáná kò burú ẹ pé nọ́mbà tẹ́ ń pè tẹ́ fi ń pè ń ẹ pè lójú mi wọ́n láwọn ò ní kọ́ káàdì kí lẹ̀ ń lò kí n lọ bá yín rà wá wọn ò sọ tí wọ́n ń lò fún mi mo sá kúrò ní ọ̀dọ̀ wọn mo tún gba ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ tí ń gbé lọ́dọ̀ níbẹ̀ tẹ́lẹ̀ lọ olódó náà wọ́n jọ ti ń tajà olódó wọn ti jọ ń tajà mo bá tún kọ bí mo ṣe wá fẹ́ jáde ọkọ wọn lọ́lọ́pàá ni ó jókòó tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ó ní tẹ́ bá fẹ́ rọ ọmọ ẹ mọ̀ lọ bá yá àbejì já o ẹ mọ̀ lọ bá yá àbejì já mo ní hò mo bá kú mo bá kọrí ọ̀dọ̀ yá àbejì mo bá dọ́dọ̀ yá àbejì náà tún gbójú ìjà sí mi mo lè gbójú ìjà sí mi odidi ọmọ kí fámílì ọmọ bàjẹ́ ni mò ń wò bí ọ̀rẹ́ yá àbejì kan ṣe ń bọ̀ nu owulo kéèbù báyìí ọkàn fọwọ́ gbá mi gbà á ni yá wà ní ẹ mọ́ bínú lẹ́yìn ọdún mẹ́ta sísìn tọmọ yín bá dé gbẹ̀kẹ̀gbẹ̀kẹ̀ ni ó rí mo ní lẹ́yìn ọdún mẹ́ta ìyá àbejì bí mo ṣe fò tí mo ṣe ń bọ̀ ní ibi inú o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì ń sọ fún pé alágbára nìyí olóye o pé kí n mọ́ ká mọ́ bàjá ni ò ti jẹ́ kí a ti kọ́kọ́ nara wa bàjẹ́ mẹ́ pé alágbára ni o ìtorí bẹ́ẹ̀ làbá ti nara wa bó ti. irú alágbára wo ni ẹ. ìmọ̀ owó ní alágbára ni ó sì mọ̀ èèyàn pé kí n ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ni o bí ẹ ṣe wá sọ fún mi báwọn pé gbẹ̀kẹ̀gbẹ̀kẹ̀ lọmọ mi ó rì tó bá dé lẹ́yìn ọdún mẹ́ta mo ní ìlú wo lọmọ mi lọ. dc wọn jẹ́wọ́ wọ́n sàn gbé kódà mo ń ṣe ẹgbẹ́ Oríyọmí mo ń ṣe mo sọ̀rọ̀ láti dárúkọ yín sà mo ń ṣe akọ̀wé ẹgbẹ́ Oríyọmí tún lọ ọ̀dọ̀ rẹ̀ ó tún lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó tún sọ fún pé òun ti pe àwọn tí ọmọ ń bẹ lọ́dọ̀ wọn ó tún pè pé àwọn tí àwọn ti pè wọ́n wípé tí wọ́n ń sọ fún òní wípé òun ti ní kí wọ́n mú ọmọ yẹn wá. ok mama ẹ má wọrí ẹ má ṣe yọnu jù ìyá olóyè ni à ń sọ̀rọ̀ wọn báyìí. ìyá olóyè ìyá ẹni tó jẹ́ àbúrò bàbá rẹ̀ ó tún wá ra káàdì fún ìyá olóyè ó ní ìyá olóyè ní kó lọ ra káàdì wá kóun ó pe ọmọ lójú rẹ̀ ó tún pè wọ́n ó tún pè àwọn tó ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ojú àbúrò bàbá rẹ̀. ó tún pè wọ́n tún sọ̀rọ̀ yìí náà ló tún pè. ẹ má ṣe yọnu ṣebí ìyá olóyè ni. ìyá olóyè ni àti sáwúdà lólódó. kí làwọn èèyàn mọ̀ wọ́n sí. wọ́n mọ̀ wọ́n sí ìyá àmọ̀kẹ́ ìyá olóyè wọ́n ń tèlùbọ̀ àti gàárì. níbo wọ́n ti ń ta lọ́jọ́ olódó àbúrò bàbá rẹ̀ náà ń bẹ lọ́jọ́ olódó. ìyá àmọ̀kẹ́ ìyá olóyè tẹ́ ń tèlùbọ̀ ní ọjà olódó ìyá àmọ̀kẹ́ ìyá olóyè tẹ́ ń tèlùbọ̀ lọ́jà olódó ẹ jọ̀ọ́ torí ọlọ́run àmọ́ bọ́lá ó ṣe rí láàfin ní dá ọ̀la a sì ní dọ̀túnla ọ̀túnla ní Friday ìyá àmọ̀kẹ́ ìyá olóyè tẹ́ ń tèlùbọ̀ lọ́jọ́ olódó ẹ mọ̀ dórí ètò yìí lọ́jọ́ Friday ẹni ọba mọ̀ ìyá àmọ̀kẹ́ ìyá olóyè àwa lè sọ o tẹ́ ẹ bá tètè dé lọ́wọ́ aago 2 ọ̀sán àbọ̀wọ́ aago 4 tá a bá rí yanjú tán kó tó di àkókò ètò ẹ lè mọ̀ wá sórí ètò ṣùgbọ́n ìyá àmọ̀kẹ́ ìyá olóyè àti gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ àwa náà àbíkílẹ̀ kókó ọmọ náà. àwa náà tù. àti gbogbo. àbúrò bàbá rẹ̀ ìyá àbèjì ọmọ wo là ń wá. àwa náà là ń wá o.
ọmọ ọdún méjìdínlógún. àti gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ àwáná bá kàn ní olódó ìyá àmọ̀kẹ́ ìyá olóyè àti gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ àwáná bá kàn lọ́jà olódó ìyá àmọ̀kẹ́ ìyá olóyè tí ń tèlùbọ́ lọ́jà olódó ọmọ nàìjíríà ń retí yín o níbo ni ẹ fi àwáná sí bó o làwáná ṣe rìn ẹ wá sọ fún wa bó o láà sì ṣe ráwáná ẹ jẹ́ a jọ jókòó sọ kò tí ì dìjà kò sì tí ì dáríwó lẹ́ni ó bá gbẹ́ kòtò ó bá gbẹ́ ẹ̀jì ẹni bọ́ọ̀bẹ̀ ọ̀yọ́ kan lápá ká fi sùúrù ṣe kásá àti rọ́mọ ni ọ̀bá lẹ́jọ́ nú ẹ dìde màmá. ẹ káalẹ́ madam ẹ káàbọ̀ sórí ètò Kokoro alate. ẹ káalẹ́ alájì. Yes, ma. orúkọ mi ni mrs oyèkọ́lá ìkèolúwa. ẹ sọ̀rọ̀ sí kíní iwájú yín mà. orúkọ mi ni mrs oyèkọ́lá ìkèolúwa. Yes ma láti Iléṣà ni mo ti wá síbí. Wow. ọmọ Ìbàdàn bí ni ọkọ mi. wọ Iléṣà lẹ́ ń gbé. bẹ́ẹ̀ sà. Iléṣà bẹ́ẹ̀ kẹ́ ẹ ti gbọ́ Iléṣà díẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa ń wòsó màálù. ìyá rẹ̀ ni. ìyá rẹ̀ kábíyèsí ọlọ́run ó ti sọnù bẹ́ẹ̀ ni fóònù ni ọmọ tẹ̀ sóò mọ̀só màálù. téèyàn bá yọ tó o bá yáàyàn lówó tí o bá tètè dá padà fún ọ lọ Iléṣà àwọn kan wà ń bẹ̀ kọ́ńtrákì tí wọ́n máa gbà ní pé kí wọ́n bá yàn gbowó padà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní àwọn máa gbàkútì lọ́njọ́ wọn á máa gbẹ́ni lọ tí wọ́n ó sùn sẹ́nu ọ̀nà ẹni tí wọ́n bá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n sì mú ẹ̀kọ́ ẹyọ kan lọ ẹ̀kọ́ ẹyọ kan náà wọ́n máa san ó dìgbò wọn bá gbowó wọn kí wọ́n tó lọ. ìtumọ̀ tí wọ́n fi máa pè wọ́n lóṣòó màálù ni pé òṣó ni màálù àsìmí ò ní jókòó òṣó màálù yẹn lóṣòó pé òṣó màálù tí màá fi gba owó mi lénìí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ fún àwọn tí. ẹ̀yin Iléṣà ẹ káalẹ́ o. Yes sir. mo kí yín o wọ́n rò pé òdò nìkan ni ọwọ́ mi ba Iléṣà náà lálẹ́ Yes sir. mo sì máa wòyàn dáadáa ní Iléṣà o. bẹ́ẹ̀ ni sà. òṣó ni màá ló gbowó mi òṣó màá ló gbowó mi àwọn Iléṣà nu. bákan náà àwọn Iléṣà mo kí yín o àǹtí ìyá wa Olúfúnkẹ́ Jamani ẹ káalẹ́ o àwọn Iléṣà nu. Èkìtì ní Ọ̀túnba Sọ̀lúdẹ̀rọ̀ Ọ̀túnba Atlanta Èkìtì làwọn tí wọn èwo tún ní o Fìdítì àbílọ̀rà ní ọ̀rẹ́ wa yìí obìnrin ìyá tí máa ṣe fíìmù títún máa ṣe kíní lórí kíní àwọn èèyàn wa náà nù ọmọ abúlé lọ́ra ní ọ̀jẹ̀ má Fìdítì lẹ́nu méjèèjì ni àdùkẹ́ ọmọ abúlé ó tún kẹyìn kan náà ṣé ìlọ́ra náà àbí ọ̀yọ́ ni àbí ìlọ́ra náà ni Kemfort ìmọ̀ tí ìfún ní kinní rẹ̀ tá a ti ṣe tọwọ́ mi lọ́wọ́ dákùnjẹ́ ń pe Kemfort o kí n lè jẹ́ kọ́ mọ̀ pé a ti parí iṣẹ́ tó gbé fún wa o sí ọ̀fọ̀ tó gbé fún wa àti bọ́ ṣe o Kemfort a ti parí sí ọ̀fọ̀ ó ti wà lọ́wọ́ wa o ẹ káalẹ́ madam. Yes sir. láti Iléṣà. Yes sir. kí ló ṣẹlẹ̀ ọmọ ìlú wo lọkọ yín. ọmọ Ìbàdàn bí ni. Ìbàdàn sílẹ̀ yín náà ó jẹ́. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀ ṣé kìí sàṣọkọ yín lọ́sẹ̀ yìí. ọkọ mi ò ṣẹlẹ̀. àṣẹ wọn mo jẹ́ ìṣẹ́yàn ẹ̀sùn wọn kìíní. nǹkan tó ṣẹlẹ̀ ní kó ṣaláìsí ni. wáò. kí n gbé. ẹgbẹ́nu sí. nǹkan tó ṣẹlẹ̀ ní kó ṣaláìsí ní December 30 so as a Muslim right a sin ní 31st so àwọn family ṣàpè wá torí ó ṣàṣẹ má ṣe ó ṣàgbé ọmọbìnrin kan lé mi torí mo bínú díẹ̀ náà torí àsìjèṣà mo bínú torí ó dùn mí pé àjọpinlẹ̀ ọ̀rọ̀ yẹn ni. ìjẹ̀ṣà ní bẹ́ẹ̀ ni sà so ó ṣàgbé ọmọbìnrin. ẹ ṣe wá pé ayé Ìbàdàn lẹ́ẹ̀kan. mo ní ọmọ Ìbàdàn ní ọkọ mi. ok ṣùgbọ́n ẹ̀yin ọmọ mi Ìjẹ̀ṣà mú ti. ẹ máa sọ Ìjẹ̀ṣà báyìí. kí n máa ṣe Ìjẹ̀ṣà dọ́ ọmọ Ifẹ̀ gangan ni mí bọ̀ Ìjẹ̀ṣà ni mo gbé. ẹ sọ Ìjẹ̀ṣà. wọ́n ṣẹlẹ̀ ni pé ọkọ mi ó fẹ́ ọmọbìnrin kan so nígbà ká ṣe gbogbo nǹkan bíi meeting nígbà ká parí gbogbo ẹbí ṣàpè àjókòó pé bá a ṣe àṣeré o pé ká pín nǹkan pé as a Muslim right pé ṣe la pín bọ́n ṣe máa pín ni pé à ń pín lórí òjòrí so ọkàn mi ṣàbalẹ̀ ṣá pé
kò lè sí problem sísì táwọn ẹbí ti dá sí ọ̀rọ̀ yẹn so ìgbà tó ṣàyà wọ́n ṣàpè wá pé ibo ni kàn ṣiṣẹ́ ṣé ìgbà tó ṣàyà yẹn ṣé lẹ́sà lọ sọ. nígbè ó yá aláṣẹ nígbè ó yá so wọ́n ṣàpè wá pé ká ṣe ọjọ́ mẹ́jọ pé ibo ni ká ti ṣe bọ̀ Èkó lọkọ mi lájọ gbé láti lè láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ so wọ́n níbo ni ká ti ṣe ọjọ́ mẹ́jọ ni wọ́n bá béèrè lọ́wọ́ mi àsìyálé mi Èkó ni àti àṣẹ ọjọ́ mẹ́jọ dó ọmọ Ìbàdàn ni adẹ̀ ti sín sí Ìbàdàn ṣùgbọ́n Èkó ni ká ti lọ ṣe ọjọ́ mẹ́jọ torí bẹ́ẹ̀ ni gbogbo èèyàn mọ̀ sí so àwọn ẹbí ṣàwí wọ́n lè ṣe ní Èkó ìyí kan bí lè kó jẹ́ àbúrò rẹ̀ ó jẹ́ wọ́n ń pè ní Mọ̀rúfù Òyekọ́lá ó ṣàwí dandan kan la ṣe fìdáù ní Ṣàgámù mélòó sí torí inú mi dùn ṣùgbọ́n mo ṣáà gbà ká mú pé ọ̀rọ̀ ẹbí ọkọ kó má dàbí pé ṣe lolúwẹ̀ ń gbé wọn lẹ́nu mo ṣáà dá wọn lóhùn. ẹ má bínú. mo ṣáà lọ yẹsà. ẹ má bínú ẹ sọ Yorùbá. so mo ṣáà lọ sí. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí mo máa bí yín torí àwọn kan ti sọnù nígbà tá a ti ń sọ èdè tọ̀dọ̀ yín tó fà yẹn. ó dà sá. ọkọ yín. yes sir. kò tí ì mẹ́kẹ̀ tẹ́ fi fẹ́ra yín. kò mẹ́kẹ̀ àtọ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mọ kéèyàn nínú Jákàndé estate ẹ bá mọ̀ ní Lekki side inú kitchen ibẹ̀ láti bẹ̀rẹ̀ nínú kitchen láti jọ bẹ̀rẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ gan òfurufú báyìí a máa wò lókè báyìí. good iṣẹ́ kí ló ń ṣe ń gbà yẹn. iṣẹ́ àwọn tó máa ń ṣe agent púùlù ló ń ṣe ń gbà yẹn. ok. so gbà tó ṣáà bẹ̀rẹ̀ Ọlọ́run ṣáà gbàkóso ó ṣáà bẹ̀rẹ̀ ó di hòtẹ́líà later so gbà tí mo first born mi gan wà ń ta bẹ́ẹ̀ nínú yàrá kan lábí sí so a ṣáà bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ so gbà tó ṣáà di 2003 mo bí ọmọ kan gbà yẹn ó bẹ̀rẹ̀ hòtẹ́l Ọlọ́run ṣáà gbà gbogbo ẹ̀ ṣáà ń lọ déédéé so gbà tó wá di 2007 mo tún bí ọmọ kan gbà yẹn so láàrin bí ọ̀sẹ̀ méjì tí mo bí ọmọ yẹn hòtẹ́ẹ̀lì kan tó kọ́kọ́ wọ́n ṣe wọ́ hòtẹ́ẹ̀lì yẹn gbà yẹn so mo ṣàjàfara ọmọ yẹn wà lọ́sẹ̀ méjì mo gbọ́n sẹ́yìn mo ṣàǹbá kó torí àti kọ́lé sí ibi sáìdì Awóyaya lẹ́kọ̀ọ́ mo ṣàpalẹ̀ gbogbo àwọn nǹkan yẹn mọ́ toró bribe àwọn government. wọ́n fi jẹ́ kó owó kẹ́rù. wọ́n ṣàjẹ́ kó ìwọ̀nba ẹrù so aṣáàrẹ̀rù díẹ̀ kó mo ṣàṣàrè bá kó lọ ó ṣàfi ṣe bòmí so gbogbo ìgbà yẹn mo ti ń ta ọjà aṣọ ni mò ń ta aṣọ lace nǹkan kan àti aṣọ English dresses gbogbo ẹ̀ mò ń ta so gbogbo ìgbà yẹn ó ṣàríbò mi ó wá ní káwọn bẹ̀rẹ̀ mo ṣàtún fi ṣọ́ọ̀bù mi rẹ́ǹtì mo kówó ẹ̀ fún ìgbà yẹn mọ́mì mi retire of blessed memory wọ́n ti kú ń sìn wọ́n ṣàtún fún mi lára owó pension mo ṣàkó gbogbo ẹ̀ mo jàn pọ̀ fún pé kó ṣàfi mi tọ̀kù torí ó ní kí n lọ dá àwọn ọmọ lọ sí public school àwọn ọmọ tó ti wà mí ẹ̀fẹ́ káwọn ọmọ lọ public school mo ẹ̀fẹ́ kíṣẹ́ dúró mo ṣàpalẹ̀ gbogbo tébù ìmọ̀ rogo lálẹ́ yìí so mo ṣàpalẹ̀ gbogbo ẹ̀ mọ́ mo ṣàkó fún mo ṣàṣe mi wá kò sí iṣẹ́ mọ́ ó ṣàbẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì gbà tó dá ìyá tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ every time ìjà ní ibiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì ní ìtòṣí ìgbà tí wáyé mo ṣàrí pé ó ti gbé ọmọ obìnrin kan sọ́dọ̀ ó kẹ́rù kúrò lé kó bá ọmọ obìnrin òun ní hòtẹ́ẹ̀lì àwọn ẹbí mi béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ kò yọjú sí dádì mi títí dádì mi ṣaláìsí tí má ti lọ sọ́dọ̀ ẹ̀ kí fún mi ní nǹkan fún jẹ́ ká tọ́jú ọmọ kò gbà sọmọ mọ́ kò ṣe kan mọ́ gẹ̀yàn ṣáà ti mórí ẹ̀ ó ti mú babẹ́ gbà tó ṣàyà gbà tí wàhálà ṣáà ti wá pọ̀ jù àwọn ẹbí mi ṣáà ní torí ojoojúmọ́ ìjà lílù àwọn ẹbí mi ṣáà ní kí n ṣe lọ fi ara pamọ́ fún ìgbà díẹ̀ so that kí ọ mọ ọkàn mi balẹ̀ èmi ò dẹ̀ lè fa àwọn ọmọ mi lẹ̀ mo káwọn ọmọ mi dání torí mi lè fi ọmọ lẹ̀ tí obìnrin àjòjì tí mi mọ̀ nípa ẹ̀ tó gbà tó ṣàyà ó ṣàdàmínú pẹ̀lú àwọn ọmọ ó ṣàdúró tó ọmọbìnrin yẹn ló fèsì òun ó ṣàbímọ kan fún gbogbo ìgbà tán ṣe ìyàwó mi lọ́ọ̀bẹ̀ mi lọ́jà ìkan lára àwọn ọmọ àbúrò ẹ̀ tó jẹ́ àbúrò ọkọ mi ó fẹ́ràn mi gan ó ṣà ń sọ fún mi wọ́n fẹ́ ṣe ìyàwó ìyẹn ti wà lábroad ó pè mí ó ní wọ́n máa fẹ́ ṣe àwọn ní kó fi wọ́n sílẹ̀ mo ní ọlọ́run àgbàkóso ó ní ẹ máa ṣe lọ rẹ́gísírì mo ní àwọn ẹbí mi ti ní kí n má bàjá pé kí n ṣáà máa wòóràn kí n fi sílẹ̀ pé nígbà tó bá yá come back to his senses tó gbà tó ṣàyà aṣáàwò mo ṣáàfi sílẹ̀ kó wálé mọ́mí dádì mi pé kó wálé kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ gan kí ló ṣe kò yọjú títí
bàbá mi fi kú ní 2015 mo ṣáà bẹ̀rẹ̀ sí ní gbé bùkátà ọmọ mẹ́ta ọkùnrin méjì obìnrin kan títí gbà tó ṣàkú 9 minutes ní last year màmá wọn kú mo ṣáà yọjú mo wá ṣe ojúṣe tèmi fún àwọn ọmọ mi torí mi rì má rí mi lọ́kọ síbòmí mi ìbímọ síbòmí ẹni tó gbére ó ti lọ́kọ méjì síbì kan tẹ́lẹ̀ tó ti bímọ síbì kan tẹ́lẹ̀ so ìyẹn ló ṣe wá ká mi lára tó ṣe kò dẹ́ ń ṣe ọmọ Yorùbá wa ń bí ọmọdé tà ní torí gbogbo èèyàn ló wọ̀nù mi pé mọ́mọ́ bá ja o ọmọ eléyìí ó máa wọ pátá lásán já kiri ni o ó má lọ máa lù mí kiri ẹsẹsẹ títí o kí n má bàjà kí n ṣàdọ̀ra fílẹ̀ kí n máa wòran mo ṣáà fi sílẹ̀ tó gbà tí ìyá ọkọ mi kú ní last year mo ṣáà wá mo yọjú ó ṣáà rí mi ó feel bad ṣá mo rí lójú ọkọ mi pé inú ẹ̀ ò dùn bó ṣe rí but ó ṣáà gbà ká mú mo ṣáà lọ mo kí gbogbo àwọn ẹbí torí gbogbo àwọn ẹbí ẹ̀ ló fẹ́ràn mi so gbà tó ṣàyà tí ó wá di ó ṣàní òun ò fẹ́ kí n dúró nílé ṣàmọ́ torí ngbà tí mo wà lẹ́kọ̀ọ́ gbà tí situation of things tí mi lè meet up rent and everything ni mo fi lọ sí Iléṣà padà lọ bá àwọn parents mi so gbà tó ṣàyà ó wá ní òun dẹ̀ fẹ́ kí n aṣá reconcile ṣá ní láti àyẹn kó tó kú ó wá ní òun fẹ́ dá mi padà wá sí Ìbàdàn kí n máa gbé pẹ̀lú pé òun fẹ́ máa rá àwọn ọmọ òun àti èmi pé òun á dá mi lókòwò padà nǹkan inú mi ṣáà dùn pé at least mo bọ́ lọ́wọ́ kí n máa fowó sanwó lé kí n dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ pé inú mi ṣáà dùn gan so gbà tí mo ṣáà wá sọ́dọ̀ ẹ̀ mo wá rí ó sick mo wá ní kí ló ṣe yín tẹ́ ẹ rí bí eléyìí ó rí bí eléyìí tẹ́lẹ̀ ìwọ ọkùnrin takuntakun mo ṣáà wò mo wá ní kó ṣe test lọ́jọ́ kí mo wá rí pé ṣúgà ẹ̀ high mo ṣe rí pé ṣúgà ẹ̀ high mo wá ní ó dáa o jẹ́ kí n wá àwọn nǹkan tó lè lò mo ṣáà sáré gbo ewúro fún níjọ́ yẹn ó ṣáà lò so èmi wá padà sí Iléṣà òun náà padà sí Èkó torí Èkó ló wà pẹ̀lú ọmọbìnrin yẹn nínú hòtẹ́ẹ̀lì náà jọ ń gbé lẹ́kọ̀ọ́ so ìgbà tó ṣàyẹ̀ ó ní kí n má wọrí ó ní ìyá ṣínà ó ní gbogbo nǹkan tó bá fẹ́ òun á ṣe fún ẹ òun mọ̀ pé òun ti ṣẹ̀ mí òun dẹ̀ ti ṣe àwọn ọmọ òun pé òun ò rí ṣe fádákì ẹ̀ fáwọn ọmọ òun ó ní ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo nǹkan lòun máa ṣe pé kí n ṣàfọkàn mi balẹ̀ inú mi ṣáà dùn tó jẹ́ pé mo délé inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní Ọlọ́run ṣe ó ṣàpadà so ó ṣàpadà at the long run ṣá ó pè mí ní on the 28 torí first born mi òun náà ló lọ fi sí school so school yẹn ó lọ kí ní Abẹ́òkúta ní ọjọ́ Thursday on the 28 so ìgbà tó lọ kí lọ́n the 28 yẹn ó ṣàpè mí òun ti lọ kí ọmọ mi lọ́n the 28 yẹn o so ìgbà tí ó ṣàpè mí ó ní àti má ti dẹ́kọ̀ọ́ màá pè ẹ́ nǹkan tí mo gbọ́ ni àbúrò ẹ̀ pè mí lọ́jọ́ Saturday lọ́n the December 30 ló ní ó ṣàn kí mi kíníkan ẹrù ẹnìkan kó mọ̀ di tẹnumọ́ èmi kàn wò pé ẹrù yẹn gan ti ń di ẹnìkan tẹ́lẹ̀ náà ṣùgbọ́n a dúpẹ́ pé ó ti fẹ́ di tẹni méjì náà tẹ́lẹ̀ so bó ṣàṣe kí mi yẹn mo kàn wò pé irú kíkí wò lélẹ̀ ó ní ọkọ ẹ ti kú òun ní kú kí ni ẹni tí mo bá sọ̀rọ̀ lánàá tó ní tóun bá dẹ́kọ̀ọ́ òun máa pè mí kí ló ṣẹlẹ̀ kí ló fa kú kí ló lè pààyàn bí eléyìí mo ṣáà pariwo mo ké mo sunkún wọ́n ṣáà ní ká lọ sí Èkó nílé lẹ́kùn mo dẹ̀ rí pé àdúgbò bí tó kọ́lé sí lẹ́kùn yẹn àdúgbò mi ni dẹ́nà ọmọ Ìbàdàn tún ni mo ní Orísun kó mọ́ gbàgbé ẹ̀ mo á pe ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wọn Aláàjì mi ìfẹ́ dárúkọ wọn so mo ṣáà pè wọ́n torí ìyàwó wọn ọmọ Iléṣà náà ni wọ́n dàbí àti madam so mo ṣáà pè wọ́n ṣáà ṣàlàyé fún wọn pé ọkọ yìí ti kú ẹ ti sin aṣáà ti sin wọn kí ló tẹ̀yìn ẹ̀ yọ. so nǹkan tó tẹ̀yìn ẹ̀ yọ ni pé wọ́n ṣáà ṣe mítìn gbàtàn parí mítìn yẹn náà wá ṣàlàyé pé báyìí àwọn nǹkan ẹ̀ báyìí náà ṣe máa ṣe báyìí náà ṣe máa ọkàn mi ṣàbàlẹ̀ gbàtàbúrò ẹ̀ dẹ̀ ni wọ́n fẹ́ lọ fi Fìdáùsì Ṣàgámù mo against ẹ̀ pé báwọn náà ṣe máa lọ fi kò ń ṣe ọmọ bẹ̀ kò kọ́lé síbẹ̀ kò ṣe síbẹ̀ kí ló dé tẹ́ fẹ́ lọ fi síbẹ̀ ó ṣàní pé ibẹ̀ lòun fi sí òun pa láṣẹ mo ṣáà lọ gbà tí mo dáhùn mo rí pé gẹ́ ẹ̀yẹn lédì kejì yẹn kò wá bó wá lọ́jọ́ tán sín ó mọ mẹ́wàá bọ̀ kò wá lọ́jọ́ Fìdáù yẹn kí ló ṣẹlẹ̀ kí ló dé èmi ṣáà ṣe ti tèmi mo kúrò ń bibẹ̀ tó lọ ṣàní kí n má wọ́rì gbogbo nǹkan àwọn àfáà ṣáà sọ̀rọ̀ pé bọ́n ṣe máa ṣe lélẹ̀ bọ́n ṣe máa ṣe lélẹ̀ bọ́n ṣe máa ṣe lélẹ̀ tọrọ ọmọ kan ló bí fún ọmọ ẹ̀ ọkọ mi ọdún yìí náà lọmọ yẹn á pé 9 years so wọ́n ṣáà ṣàlàyé pé ká máa lọ oṣù kínní lọ oṣù kejì lọ oṣù kẹta lọ kẹwọn èèyàn ṣáà wà nínú opó mo ṣáà wà nínú opó yẹn mo rí pé kò sẹ́ni tó pè mí kò sẹ́ni tó dá sí mi pé báwo ló ṣe fẹ́ ṣopá àwọn àfáà tún béèrè ńjọ́ yẹn nígbà tá à ń ṣe Fìdáù pé báwo ló obìnrin ṣe fẹ́ ṣopó
wọ́n ní bomo tí wọ́n mú nílé ṣáà ni àwọn àfáà ṣàgádọ́ owó mọ́tò fún mi kò sẹ́ni bọ́dì tó fún mi lówó pé kí n gbà ìyẹn lẹ́nu àwọn ẹbí tó gbà tó ṣàyà mo ṣáà lọ mo ṣáà mú mọ́ra mo ṣáà ń ṣe gbogbo ẹ̀ tó gbà tó ṣàyà tóró ti promise àwọn ọmọ wọlé school so last one mi ṣáà wọlé ní January at the long run ìgbà tó ṣàyà ni àbúrò ọkọ mi tó ń pè Mọ́rùfóyè Kọ́lá ní pé gẹ́ yẹn torí wọ́n wó hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́ ní March ọdún ẹ̀ so ìbẹ̀dẹ̀ ní gẹ́ yẹn wà so ìgbà tó ń wọ́n March náà ní àpé gẹ́ yẹn pé wọ́n rí mọ́ o pé ọwọ́ ẹ̀dẹ̀ ní gbogbo dọ́kúmẹ́ǹtì ilé mọ́tò méjì ló ní ilé ó kọ́lé kan sí Awẹ́yà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ tó wà níbí pé wọ́n rí anything gbogbo ATM káàdì ẹ̀ àti fóònù everything pé wọ́n rí pọ́wọ́ gẹ́ yẹn ló wà wọ́n ní báwo ló ṣe ṣẹ̀yìn náà lẹ́ni kí n ní sùúrù pé kí n má fa kíní pé máa gbà lọ́wọ́ ìgbà tó ṣàyà wọ́n ṣàní àwọn yọwọ́ àwọn yọ ẹsẹ̀ lè yọwọ́ yín lè yọ ẹsẹ̀ yín because ẹ̀yin lẹ dá mi dúró kálẹ̀ ti jẹ́ ká lọ ṣe fìdáù ní Èkó kò ní rí bí elé àwọn ṣàní sọ pé àìrọ̀ bó ṣe máa rí nìyẹn o gẹ́yẹn ṣàpò gbogbo ìwé wọ́n pé ìgbà tó ṣàyà mo wá torí mo ti máa ń fọ́lò yín ti pẹ́ so mo ṣáà ní mi ní pé kí n máa lọ sọ pé kí n máa lọ sí station lọ report ó máa take another process àti pé kán máa lọ sí court torí mo ti ní experience through ọ̀rẹ́ mi pé wàhálà ló máa ń fà pé mo ṣáà wá síbí so ìgbà tí mo ṣáà débí mo ṣáà rí i pé Ọlọ́run ṣáà jẹ́ kí n sọ pé kí n rí yín mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ tí bá ti dọ́dọ̀ ṣe ní nọ́mbà woman yẹn. mo ní nọ́mbà ẹ̀. ǹjẹ́ wọ́n pè é ńgbà tí ó débí. wọ́n pè é wọ́n fún lẹ́tà báwo ni lẹ́tà ṣe dọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n láwọn ò rí. no màmá ẹ̀ mo mọ ibi tí màmá ẹ̀ ti ń tajà ní New Market lẹ́kọ̀ọ́. ok so màmá ẹ̀ ni mo wá ní kán rí fa lẹ́tà yẹn sí so tó bá ti dọ́dọ̀ ìyá ẹ̀ ó máa definitely ó máa rí. ta ló mú lẹ́tà lọ. so mo Mr. Bashi ni àjọ sọ̀rọ̀ lórí lẹ́tà yẹn. show around. so wọ́n ṣáà lọ fún lẹ́tà wọ́n pé ojú mi náà ṣe pé ń bí. wọ́n pe fóònù ẹ̀. ó gbé ó bẹ̀rẹ̀ sí í sọ dára pé òun ò mọ̀ mí rí ipe mi nǹkan pé òun ṣe náà ní ọmọ mi wà ń bí àkọ́bí mi pé ó wà ń bí pé géńdé ọkùnrin wà ń bí kó dẹ̀ lóhùn ó rà òun mọ àkọ́bí mi rí gba tó mọ àkọ́bí báwo ló ṣe mọ àwọn tó òun mọ àwọn ọmọ ó mọ̀ yá ó ṣàbẹ̀rẹ̀ sí ń tò kábàkábàkábà at the end of the day mo ṣáà ní kí ọmọ mi ọkùnrin àkọ́bí mi kó tún pé at least pé kó tiẹ̀ gbọ́ torí àwọn fámìlì sọ pé ó ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì o ó ti lọ ta lé o ó ti ta mọ́tò o ó ti ta gbogbo nǹkan o mo wá ní káyọ̀ àkọ́bí mi pé bó ṣe pé ń jọyìn ó tẹ̀ kọ́kọ́ fẹ́ kàm gbà tó yá ló bẹ̀rẹ̀ sí sọ pé èmi bébí màmá ni màmá ẹ̀ ó wá ń sọ fún àkọ́bí mi lórí fún bébí màmá ìyẹn ọmọ mi wá ní kó má bá òun sọ bẹ́ẹ̀ yẹn mọ́ pé odindi géńdé ọmọ mẹ́ta ìwọ ló kọ́ọ̀sẹ̀ ìwọ ló darí dádì mi àti mọ́mì mi irú náà ìwọ ló wá ń sọ pé àwọn ń gbọ́ pé ó ta lé ó talẹ̀ ó ta gbogbo ẹ̀ ó ta mọ́tò ó ta gbogbo ẹ̀ ó wá ní òun ò ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ lóun ni mo fi rì fún àwọn fámìlì wá síbí àwọn fámìlì náà wá síbí ńgbà yẹn àwọn fámìlì náà ti wá bẹ́ẹ̀ ni wọ́n ti wá so àwọn náà wá ní kò sí lọ́wọ́ àwọn pé ọwọ́ Grace ọkọ ni ìwé ilẹ̀ ìwé ilé ìwé gbogbo ó ṣàti kó gbogbo ẹ̀ lọ mi ì rí nǹkan kan mi ì rí anything báyìí àwọn ọmọ mi ò rí nǹkan kan mi ì rí anything ọwọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ wá Benz 300 ló ń lò ó tún ní Corolla tó fi ń ṣe Uber àárí kankan ìwé ilẹ̀ Ìbàdàn bí àárí ìwé ilẹ̀ Lápẹ́ lẹ́kọ̀ọ́ àárí ìwé ilé lẹ́kọ̀ọ́ àárí kankan. ọmọ yín dà. ṣínà. ẹ jẹ́ ẹni tí ẹ rí kí nǹkan tí ẹ rí. ẹ̀yin lẹ múwèé lọ bá defendant woman yìí ṣe ẹ rí màmá yẹn. a rí màmá ẹ̀. kí náà sọ. a lè rí ọmọ àbúrò ẹ̀ náà. àbúrò ẹ̀ gánà fún lẹ́tà ó yẹ kí ló máa ṣe fún. Okay. Do you have the picture with you? Yes, Our picture. Yes. Okay. Assalamu alaikum. How are you? You can go and stay. I just want to know you. It looks responsible. Bí dáadé ẹ̀ ṣe rí nìyẹn. Yeah, yes, exactly like the copy of it. Ṣé n tá à ń sọ ni? Bẹ́ẹ̀ ni sà. Ó náà dàbí ọmọ burúkú, ẹni náà dàbí èèyàn burúkú. Àwọn náà dàbí èèyàn burúkú. Ṣẹ́ráwọ̀ ọkùnrin náà kọ́ lọ́wọ́ ṣàánú wa ni. Àfi kí wọ́n fi ṣépè fún wa. Èmi sọ kínní kan kò tiẹ̀ yé mi.
ìgbà tí èṣù ló ń fẹ́ fọwọ́ kan ara èèyàn ó má jẹ́ pé ibi tí àwọn obìnrin máa ń wọṣọ míì fún ní òkè ara òun lè sùn fọwọ́ kan ìfẹ́ dákọ̀ ẹ̀ lórí ètò ni ó sì ti yé yín náà bó ti yé yín náà ibẹ̀ ni èṣù fọwọ́ kàn ó fi máa dì pẹ̀lú àwọn ọkùnrin ẹ̀yin náà rí dáadáa òun náà rí dáadáa àwọn ọkùnrin kò yẹ ká fìkan bàkan jẹ́ kò yẹ ká fìkan bàkan jẹ́ ọkọ àtìyàwó lè jà wọ́n lè ní misunderstanding wọ́n lè ní nǹkan tó fẹ́ settle kò yẹ kéèyàn jí ó máa kàn ọmọ láyé ṣé mọ̀ pé tó bá ṣe pé kò sí gap láàrin àwọn ọmọ yín àti ọkọ yín for the fact pé ẹ̀ ń gbọ́ bùkátà lórí wọn tí bàbá yẹn mọ̀ bá sì tún fira ẹ̀ lẹ́bi bàbá táwọn ọmọ yẹn ní access sí gbogbo ìwé wà lọ́wọ́ ẹnìkan ìwé ò sí lọ́wọ́ ẹnìkan sìn àwọn ọmọ gbọ́ mọ̀ much nípa ọ̀rọ̀ yìí ju ẹ̀yin gan lọ àtàwọn ẹbí tí wọ́n ní ò sí lọ́wọ́ àwọn ẹ̀yin gan mọ̀ nígbà tẹ́yìn àtọkọ yín wà ṣé ó lè kó ìwé ilẹ̀ rẹ̀ só lè kó fẹ́ bí irú èèyàn wo lọ́kọ yín pa yẹn. ìwé ilẹ̀ yẹn kó tó di pé nǹkan tẹ́mi rí ni pé mọ̀rúfù yẹn tó ń bí le mo rí i pé òun ló dàbí mi mọ nǹkan tí mo ṣe fún ṣá òun ló ní 2006 òun ló wá gba ìwé ilé lọ́wọ́ mi ńgbà yẹn tó sọ fún mi pé wọ́n fẹ́ lọ lò ní town planning kó dẹ́dá padà so mo rí i pé because wọ́n ṣòkú ìyá wọn ń gbà yẹn so wọ́n wá dá bùkátà yẹn sọ́rùn ọkọ mi nìkan mo ṣàbà ní pé òun kó èrò wá láti registry lóòótọ́ bẹ́ẹ̀ sà. ẹ lọ registry ó fún yín lóòka. bẹ́ẹ̀ sà. wọ́n dẹ̀ fún yín ní wedding certificate. bẹ́ẹ̀ sà. mo fi hàn Mr. Bash. ó sì wà lọ yín kò tí ì sọnù. kò sọnù. ẹ̀yin lẹ lọ́kọ. ẹ̀yin lẹ lọ́kọ. àgbọ́tọkọ yín ó ti kú o gbà tọkọ yín fẹ́yàwó gbà yẹn àmọ́ bóyá ó bẹ̀yìn tẹ́ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ o. àbúrò ọkọ mi kan gan náà wà níbí. àmọ́ bóyá ó bẹ̀yìn tẹ́ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ o. àmọ́ bóyá ẹ sínú bí ń gbà yẹn o. rárá sà. torí. mi mo avoid the violence is a violence man no. is a violence man yes mo avoid ẹ ni. even gbà yẹn gan wọ́n ti ní kí n gbé wá síbí but mi pe love tí mo ní fún mi fẹ́ expose ẹ̀ ó yẹ kí n ti gbé wá síbí gan ní time gbà kan. gbogbo àwọn property yẹn ṣe mọ ibi tó wà. mo mọ nǹkan ẹyọ kan péré ni mi really mọ ibi tó wà but mo mọ̀ pé ó ní ilẹ̀ tó wà ní Èkó but ilé mo mọ ibi tó wà because mo mọ̀ gbà tó kọ ibi tó bá dé náà láti ìgbà tí èmi àti ẹ̀ ò ti ní separation. àwọn family ibẹ̀ náà ló wà. ibẹ̀ náà ni ilé yẹn dé. àwọn family nǹkan ẹ ṣèjọ lọ wo bẹ̀ kẹ́ wà sure of ilé yẹn pé wà ń bẹ̀ kẹ́rẹ̀ kọ́ this house is not for sale. àbúrò ọkọ mi kan wà níbí tó jẹ́ pé àbúrò wọn ló ń gbé ní ilé yẹn mo ti pè yẹn ó ní kó wá sí ibi ilé yẹn ẹnìkan kò sì wá láti ta. but ilẹ̀ àti mọ́tò ẹ̀ láàrí mọ́ so ilẹ̀ tó wà ń bàdàn. hòtẹ́ẹ̀lì yẹn kọ́. hòtẹ́ẹ̀lì yẹn wọ́n ti wo. àwọn gọ́ọ̀mẹ̀ntì ti wo àwọn gọ́ọ̀mẹ̀ntì ti wo hòtẹ́ẹ̀lì yẹn so nǹkan tí mi fi rí lédì yẹn gan mọ́ nìyẹn inú hòtẹ́ẹ̀lì yẹn ló ń sùn pẹ̀lú ọkọ mi so mi rí mi mọ́bi tó lọ so wọ́n dẹ̀ ti pè mi gan ní kọ́ mọ́ pé so that pé ká jọ ní peace láàrin ara wa. ẹ jẹ́ ká pè ẹ jẹ́ àánú pé wọ́n bóyá wọn yọjú ó yá ẹ jẹ́ ká wo fọ́tò wọn kí lorúkọ wọn. Grace ọkọ. Grace ọkọ ṣé sáwọn náà lo ríǹgì níbi tí. ó dà pé wọ́n lọ ṣe traditional marriage but mi rò pé lọ ṣe mi because bigamy mi rò pé wà accepted so ó ṣe. Grace ọkọ ó lẹ̀ ń wò lójú wòran yín yẹn ọmọ Nàìjíríà àdìmọ́lẹ̀ yìí ní agbára ní gbogbo àárín irun làkúròkó yìí ìgbà téèyàn anyway Grace ọkọ àwọn lẹ̀ ń wò yẹn o à ń retí wọn a ti fi lẹ́tà ránṣẹ́ sí wọn a dẹ̀ ti pè wọ́n. àwọn òkú yẹn gan wọ́n èèwọ̀ ẹ̀yìn o because ẹlòmíì bá wọ ẹ̀yìn tó rí bẹ́yìn òun ṣe rí kò lè wá ṣàtúnṣe mọ́ o gbogbo eléyìí tí sì ń ṣẹlẹ̀ yìí
kò kan ẹni tó ti lọ mọ́ àwa tá a wà láyé ní bá sọ̀rọ̀ ẹ àìtún gbọ́ràn náà Grace Oko ọmọ Nàìjíríà fẹ́ rí yín o ìyá rẹ̀ ń tajà ní. New market ní Sanfi lẹ́kọ̀ọ́. kí ló ń tà. wọ́n ń ta oúnjẹ nǹkan kan oúnjẹ ló ń tà. Grace Oko ẹ̀yin náà nínú dúkìá ọkọ yín ẹ bímọ fún un ṣùgbọ́n tó dájú ní kájọ jókòó àlàáfíà ká sì jọ yanjú ẹ̀ kẹ́ ẹ mọ́ láyé yín lọ nírọ̀rùn káwọn ọmọ ìyá ẹ̀ náà mọ́ láyé wọn lọ nírọ̀rùn nítorí dáa nìyẹn ẹ mọ̀ mọ̀ rò pé nǹkan kan ṣe yín lọ́la pé àbí ìwà báyìí tẹ ẹ̀wù ló fà á àti ìsọ pé ẹ̀wù sẹ́wọ̀n pẹ́yìn lẹ́wà pẹ̀lú ọkọ yín gbà tó fi kú ṣọ́ọ̀kì yẹn ṣeé ṣe kó pọ̀ lára tí yín ju ìyá ẹ̀ lọ nítorí pé ìyá ẹ̀ ṣe fẹ́ padà ni ẹ̀yin sì wà pẹ̀lú ọkọ yín bóyá ojú yín báyìí ló fi kú bóyá ẹ rọ́ṣẹ̀ lọ hospital bóyá ọwọ́ yín ló kú sí ẹ̀yin lẹ mọ̀ yẹn ẹ ti jọ ń gbé papọ̀ Grace Oko. Alhaji ẹ jẹ́ ń sọ nǹkan kan. ọ̀rọ̀ yín ò ní kọ́ o ẹ yọjú sí wa o ẹ fẹ́ yìn dá tí wọn. no nǹkan tẹ́mi fẹ́ sọ níbi ikú yẹn because mo mọ àwọn èèyàn tó súnmọ́ mi dáadáa nínú ibi tí wọ́n ń gbé wọ́n kú sí ibẹ̀ ni mo gbé mọ́dà. ilé wọn kú sí àbọ̀ hospital. 20 years ni ilé ló ti slum láti 10 a.m. kò pé anybody after 4 ló ṣẹ̀ṣẹ̀ wá lọ rọ́ọ̀ṣì ẹ̀ torí mo béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ mi tí wọ́n wà nínú ibi àdúgbò yẹn tí wọ́n mọ̀ mí dáadáa after 4 ló ṣẹ̀ gbé lọ sí hospital kò dẹ̀ sí nǹkan kan tó ṣe ọkọ mi ó drive láti Ìbàdàn lọ sí Èkó fúnra ẹ̀ lọ́jọ́ yẹn níjọ́ tí nǹkan ṣẹlẹ̀ sí òun fúnra ẹ̀ ló drive dẹ́kọ̀ọ́ so nǹkan ọwọ́ ní 10 a.m. ní nǹkan kan yẹn bẹ̀rẹ̀ fún because ọ̀rẹ́ ẹ̀ kan pé ó dẹ́kọ̀ọ́ ní 7 a.m. torí ìjọ́ tí mo tájọ́ wà gbẹ̀yìn. ìwọ náà ti sọ pé bó o ṣe rí tẹ́lẹ̀ kọ́ lálàáfíà. bẹ́ẹ̀ ni sà ìjọ́ tájọ́ lọ gbẹ̀yìn ìdájí náà ló jí ó fi mí lẹ̀ ní. níjọ́ tó o ṣe tẹ́sítì fún bí ṣúgà ló ti tẹ́sítì. bẹ́ẹ̀ ni ṣúgà. ṣúgà nìkan ni mo ń pààyàn ọmọ tó kù ti ń ṣe inú ara tí ò sọ ta ọmọ ibi tán nọ́ọ̀sì ẹ̀dígan kó tó di pé wọ́n gan rí yẹn láti jọ wà látijọ́ yìí èèyàn gan lè rí gbingbingbi báyìí kọjá pé ikú àpapọ̀ rẹ̀ téèyàn ọmọ. wọ́n tẹ́sítì blood pressure ẹ̀ ó normal ṣúgà ẹ̀ nìkan ló ká ìlú. iná lè la ìwà iná ilé rọ̀jò kò lè ṣàní ọ́ jẹ́ kí ọkọ̀ òde ọkọ̀ ọ̀rọ̀ yóò ní kọ́ o à ń retí yín nílé iṣẹ́ rédíò Àgídìgbò gbogbo ẹni tó bá bá mọ Grace Oko fọ́tò wọn nìyẹn à ń retí wọn káfí egun òtòlótó ẹjọ́ lọ́kọ́ ní fine baby mama ní ọmọ mẹ́ta àbí. bẹ́ẹ̀ sà. baby mama 1 baby mama 3. ọkùnrin méjì obìnrin. ọmọ mẹ́ta. The property is not even about you or this woman. It's about the children. Yes. ẹ dìde ma. ẹ ṣe gan-an.